gbọ́ ìròyìn ìṣẹ̀lẹ̀ tá a gbọ́ lónìí lórí tọ̀gá sọ́jà táwọn ajínigbé jí gbé pẹ̀lú ìyàwó ẹ̀, wọ́n ló ti kú sí àhámọ́ àwọn sọ́jà. ẹ̀rí pé lẹ́yìn ń gbẹnu tán, eléyìí tún kọjá bẹ́ẹ̀, eléyìí tún lágbára. kíni tí wọ́n gbìyànjú àti sọ ni pé dákun dábọ̀ má jẹ́ kí wọ́n jí ọ gbé o, má jẹ́ wọ́n jí ọ gbé o. ọ̀gá sọ́jà odidi general wọ́n jí gbé yìí, rescue team mélòó la rán, ń bo láwọ àgbà ó ń jáde ni o, ó ń travel ni o, wọ́n gbé òun àtìyàwó ẹ̀. àwọn ajínigbé dẹ̀ jí gbé, ọ̀dẹ̀ kú mọ́ wọn lọ́wọ́, kí wọ́n fi ṣe tó ikú mọ́ wọn lọ́wọ́. àwọn èèyàn tí wọ́n ń jí gbé kí làrùn tí ń bẹ lára wọn tẹ́lẹ̀, kí ni wọ́n ń nọ́ọ̀sì, kí wọ́n ń tọ́jú. ṣé ajínigbé sọ̀rọ̀ ajínigbé kan mo ní ọ̀sà tàbí mo gbọ́dọ̀ jẹun àbọ̀yẹ kí n ti lo oògùn kan, kí lọ́kàn wọ́n. ẹ̀yin náà ti wá rí gbangba wípé compulsorily ní fún wa láti rẹ́yìn sùmọ̀mí àti ìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ wo adúrú aburú tó ti mú bá wa, ẹ wo wàhálà tó ti dá sí wa lọ́rùn, ẹ wo bínú gbogbo orílẹ̀‐èdè Nàìjíríà ṣe wà nínú dààmúdàbò. ṣe rí reason tó fi yẹ kẹ́ mọ́ lọ lẹ́mọ́ káfí ọ lọ láfè. ọ̀tọ̀ ní tá à ń sọ ń bẹ̀, ọ̀tọ̀ ní tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn. olórí burúkú òpònú kan tó sọ wípé àwọn ajínigbé ó ní wọ́n bẹ́ta ba ipob. ǹjẹ́ kí ló dé tó rí bẹ́ẹ̀? ó láwọn ipob ọlọ́pàá sọ́jà làwọn ń dojú ìjà kọ, ṣùgbọ́n àwọn ajínigbé àwọn ń jí ọmọ gbé láti gba ránsọ́ọ̀mù. ẹ já béèrè lọ́wọ́ olórí burúkú wípé kí ni ìyàtọ̀ nínú ọmọ Bántálẹ́? ìwo lọmọ rẹ náà ma ètù ni àbáhàyà àbájẹ? kò yé mi. mo gbọ́rọ̀ yẹn ó ṣe mí ń kàyéfì, kì í ṣe pọ́ ẹ̀sẹ̀ ṣe mí ń kàyéfì ń tèmi. látọjọ́ tán ti jí jẹ́nẹ́rà yẹn gbé nílé ayé ó ti nítumọ̀ mí ìsinmi. because ńgbà wọ́n gbé odidi ológun, wọ́n dẹ̀ rí gbé bẹ́ẹ̀, wọ́n dẹ̀ gbéyàwó ẹ̀ bẹ́ẹ̀, ó dẹ̀ kú mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀, kò dẹ̀ sí nǹkan tá a ṣe sí bẹ́ẹ̀. ju pé tó bá di lọ́la táwọn tó jí gbé tó pa jẹ́nẹ́rà yìí tí wọ́n bá láwọn rìpẹ́ǹtì á integrate wọn padà sáàrin àwùjọ ni. irú orílẹ̀-èdè wo la ti bára wa? orílẹ̀-èdè ta ti rán yahoo ọmọ yahoo lẹ́wọ̀n, ta ti ń pardon bandits. ṣé bẹ́ẹ̀ bá jí lójú mẹ́sẹ̀rù orílẹ̀-èdè yìí ò kì í báyìí ni? ó ń báyìí mi. This is not a matter of Bọ́lá Tinubu, collective matter ni. Tinubu kọ́ ni yóò gbà sọ sọ́jà sọ́rùn, Tinubu kọ́ ni yóò dèbọn mápá. Tinubu ó sọ pé kẹ́nìkan kó pardon onísùmọ̀mí, ó ní ẹgbẹ́jà káwọn mọ́lé, ó lóun ní san ransom mú tóun. àwọn tó dẹ̀rù pé kúnjú òṣùwọ̀n ló ránṣẹ́, àwọn táwa rò pé kúnjú òṣùwọ̀n jẹ́ wọ́n kúnjú òṣùwọ̀n tòótọ́. irúṣẹ́ ìwé wọn ṣe nínú igbó, ọdún mélòó wọ́n fẹ́ fi pilẹ̀ wèrè. àwọn onísùmọ̀mí wọ́n wá di ààrẹ mọ́ wa lọ́wọ́ because àwọn gan pàṣẹ ju Bọ́lá Ahmed Tinubu lọ. Bọ́lá Ahmed Tinubu ò lè kọ̀máǹdì mi kí n mówó wá, kò lè kọ̀máǹdì ẹ̀yin náà kẹ́ mówó wá. àwọn bandits lè kọ̀máǹdì ká máa gbọ̀n jìyàjìyà káàkiri, ká máa sáré káàkiri. ilé ẹbí yín ti fẹ́ wó wọn ní mówó wá, òun complain láti ẹjọ́ yìí. bandits jí ọ níyàwó gbé, jí ọlọ́mọ gbé, wọ́n béèrè 10 million, ó wá ń sáré káàkiri, ó wá ń wówó jọ. owó tẹ́lòmí ò lè yá fọ́mọ rẹ̀ láti ṣe nǹkan rí. bí wọ́n bá jí ọmọ òun gbé, èèyàn ò sẹ́yìn ò ní wá káàkiri. ẹni tí ọ̀fẹ́ rìn èèyàn gan san bẹ́ẹ̀. question mi lélẹ́yìí, ẹ dákun torí Ọlọ́run, ṣé a lè ṣẹ́gun yìí àbí ò ṣeé ṣẹ́? I mean, ṣé bá ṣe mọ́ bá lọ lélẹ́yìí àbó lópin? níbo lópin rẹ̀ wà? ọ̀nà mélòó la mọ̀ táwọn oníjàǹdùkú gbé tán wà nínú igbó? ọ̀nà mélòó?
ńlá mọ̀ tí wọ́n wà mélòó wọn ní bẹ́ẹ̀ ǹjẹ́ a lè ka iye àwọn èèyàn tí ń bẹ nínú àhámọ́ ajínigbé lónìí lórílẹ̀‐èdè Nàìjíríà nípínlẹ̀ kọ̀ọ̀kan? àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé lójú wa nìkan la lè sọ ń parẹ́ o. àwọn tí wọn ò gbé lójú wa ńkọ́? àwọn tí ò sí èèyàn kankan mẹ́ngbà tí wọ́n gbé wọn débi tí wọ́n lè ṣàlàyé fẹ́ lòmíì wípé wọ́n gbẹ́ nìkan lọ o. mélòó ọkọ̀ wọn ti dá dúró tẹ́nìkan kọ́ ọmọ tán ti káwọn èèyàn nú ẹ̀ sọ̀kalẹ̀ tán kó wọn wọnú igbó lọ. agbára wo la níta fẹ́ sà? ṣé jẹ́nẹ́rà yẹn kú bẹ́ẹ̀ náà ni? àwọn kan ti kú ṣáájú ẹ̀ bẹ́ẹ̀. àwọn onísùmọ̀mí ti wọ military base tí wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ tán tó jíyàn gbé ní military base. wọ́n á sapá kẹ́ńdú káàkiri oníwọ̀n ò lè gbé ọ, má jẹ́ kí wọ́n gbé ọ torí ọlọ́mọ ń bẹ̀ ọ ni o. èmi náà try as much as possible n ò ní rìn sọ́nà bíi tí wọ́n ti ìkọ́ ọmọ bá lọ jíru wa gbé kéèyàn kàn máa kọrin ilé ló lọ tàràrà ilé ló lọ tàràrà bàbá rẹ̀ ilé o ilé ló lọ tàràrà kò sẹ́ni tí ó gbàlúwà rẹ̀ kalẹ̀. ta ló jẹ́ yóò débi pé yóò dáwó fẹ́ nìkan nísìn kọ́lọ́mọdé àárín ju ebi ń pọ̀ náà. so mo rí ìròyìn yẹn ó kà mí láyà mo sì rí nǹkan tí ń lọ Nàìjíríà ẹ̀rù bà mí púpọ̀ jù. ẹ bá ń fi sẹ́kọ̀ǹsì méjì pín program yẹn jọ ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Nàìjíríà ń lé orílẹ̀-èdè mi ọ̀wọ́n ìlú tá a fi wàrà tó yín púpọ̀ dá lọ́lá ìlú tí ò sí wàrà nínú ẹ̀ mọ́ débi tá a rọ̀wọ́ yín ẹ̀ là tàbí ká sọ pé ìlú tí wàrà abẹ wà lọ́wọ́ èèyàn péréte. ẹ má bínú o. ẹ má bínú ẹ dákun ẹ bá ń pín o ẹ dákun ẹ dákun. ẹ má bínú o ẹ má bínú o ẹ má bínú o. ẹ borí jì mí o èmi náà kọ́ o. èmi àgbẹ̀ gbogbo aláṣẹ ríròyìn ọ̀hún o ṣùgbọ́n àyàkó èmi àyà ẹ̀rù bà mí. Nigeria retired general Kpayin in captivity. Retired Major General Rabi Abubakar was spokesman for the army a decade ago. A retired Nigerian Army general who had been kidnapped by gunmen in the country's northwest as Kpayin while being held captive, the military has said. Kẹ́ni ìgbésẹ̀ tí military gbé ńgbà tí òtútù ń pò kan ọ̀rẹ́ wọn ṣé wọ́n rí gẹ́gẹ́ bí business as usual àbí wọ́n rí gẹ́gẹ́ bí ikú tí ń pojúgbẹ́ ẹni? Odidi ọ̀gá sọ́jà àdèlé track ẹ̀. A retired Nigerian Army general who had been kidnapped by gunmen, okay, Major General Rabi Abubakar, who had a high-profile job as military spokesman between 2015 and 2017, was abducted with his wife while traveling in Katsina State last month. No group has said it was behind the kidnapping. Ìyẹn túmọ̀ sí pé àwọn Boko wọn ò pa wọn ni, àwọn ẹ̀sì wọn ò pa wọn ni,
àwọn bandi wọn ò pa wọn ni, àwọn iswa wọn ò pa wọn ni. Gbọ́ ta ni ó fọ̀bẹ tó nù jẹ̀sù kí wọ́n jí gbé fún? Ṣé wọ́n béèrè ránsọ̀mù? Ṣé kú rẹ̀ sọ lọ́wọ́ nǹkan kan nú? Ṣé jíjí gbé ẹ̀ sọ lọ́wọ́ nǹkan kan nú? Ńgbà jẹ́ ọkọ àtìyàwó gbé, tọkọ sì kú sínú ìgbèkùn bẹ̀ lójú ìyàwó ẹ̀. Irú trauma wo nìyẹn? Kí lórílẹ̀-èdè yìí ń fún wa? Kí ló yẹ kó orílẹ̀-èdè yìí ó fún wa? Àwọn tí ń bẹ lórí wa, àwọn tí ń so lórí wa, ǹjẹ́ wọ́n ever rò ó rí pọ̀ yẹ kó orílẹ̀-èdè yìí ó pín bá a ṣe ń rò ó ń tiwa? Ǹjẹ́ àwọn gangan rò ó rí? Àwọn tó wà ní Senate, tó wà House of Rep, àwọn gómìnà, ǹjẹ́ wọ́n ever rò ó rí wípé ó yẹ ká pín Nàìjíríà, ó yẹ kí Nàìjíríà ó wà, káwọn kí region kọ̀ọ̀kan wà lọ́tọ̀ọ̀tọ̀? Ǹjẹ́ wọ́n rò ó rí? Tí wọn ò bá rò ó rí, ǹjẹ́ àwa gangan ń jẹ́ kó wà létí wọn? Ǹjẹ́ à ń sọ sí tí wọn? Torí èyàn kì í dàgbà sí tí ò bá mọ̀. Mo wo pé báwo ni ilẹ̀ Yorùbá ò bá ṣe wà lómìnira tó, báwo làbá ṣe wà lálàáfíà tó. Ká ní jẹ́jẹ́ wa là ń bá ilé ayé ara wa lọ láti ìpìlẹ̀, láti ìgbà táwọn Awólọ́wọ̀ ti wà ní premier nǹkankan. Ká ní bẹ́ẹ̀ náà la ṣe wà ní sinmi, ẹ wo bá a bá ṣe dàgbà sí. Because calculation mi, ojú òwòye mi ò ní pé anybody ló lè sọnù lọ́la. Ẹnìkan béèrè ìbéèrè kan ń pé láti ìpìlẹ̀ ni wọ́n ti ń jiyàn gbé, ní jàǹdùkú ti wà. Ó ní ṣé lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni ló bí ní gbogbo ẹ̀ wọ́n máa sọ pé Muslim ni wọ́n. Ó ní ṣé Muslim náà ní jiyàn gbé látilẹ̀. Mo wá ní ká sọ fún tọ̀hún wípé ìjínigbé táyé àtijọ́ tán fi máa ń sọ fún wa pé bọ́n bá pè yẹn mọ́ dáhùn, wọ́n máa ń gbé èèyàn sówó ni o. Kò sábà sẹ́ni tí ń gbé èèyàn tí ń gba ransom. Ntí mo sì tún mọ̀ tán máa ń jí gbéǹgbà náà lóbìnrin. Ntí wọ́n sì fi máa ń jí wọ́n gbé ni pé ńgbà tóbìnrin bá lu ọkùnrin jìbìtì, gbowó lọ́wọ́ ẹ̀, gba nǹkan lọ́wọ́ ẹ̀, tó wá rí i pé kò fẹ́ fẹ́ òun ni wọ́n fi máa ń jí wọ́n gbé. Wọ́n lè lọ dènà dé lọ́nà odò, wọ́n lè dènà dé lọ́nà oko, wọ́n ó gbé. Bóyá lẹ́yìn ìgbà tó bá lóyún àbí tó bá bímọ ní ó tó wá sọ fáwọn òbí ẹ̀. Ìmí ìdẹ̀wà tó jẹ́ wípé àtìyá àti ọkọ ni wọ́n jọ mọ̀ wípé kán jí gbé. Àwọn ìyá kan wà láyé àtijọ́ tí wọ́n lóòótọ́. Bọ́mọ bá ti ń gba nǹkan lọ́wọ́ ọkùnrin náà mọ̀ sọ pé ńlọ ń gbà yìí o, kò gbọ́dọ̀ dọ̀la kó o pò ṣe mọ́ o. Mọ́ bá ti rí i pé ọmọ òun wá ń tẹ̀ lọ́kùnrin míì, tàbọ́ fẹ́ máa pàùndà lórí ẹni tí ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n wà tàbí kò tètè fẹ́ lọlé ọkọ, wọ́n wà bọ́kọ sọ̀rọ̀. Ọ̀dọ̀gbọ́n ẹ̀ ni o, eléyìí tí yánrí san kò ní kan ṣe o, ọ̀dọ̀gbọ́n ẹ̀ ni ń ràn lọ́jà ìjọba yìí. Kò ti wá àwọn èèyàn, àwọn géńdé gìrì pákùnrin kí wọ́n bọ́ gbé. Àmọ́ yanjú eléyìí tó bá kù tó bá yá. Àwọn ìjínigbé tí ń bẹ láyé ìgbà náà nù o, kì í ṣe táyé ìsìn o. The abduction and death of Abubakar highlights the continuing security challenges facing parts of northwest Nigeria bó ntó dé bá wa ní south kí lápè lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ abúlé ìpínlẹ̀ Kwara ni wọ́n ti sá kúrò nílé, làwọn ọba wọn ò wálé mọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ wà nínú dààmúdàbò, ìpínlẹ̀ Ọ̀ṣun gbọ̀n rìrì, ìpínlẹ̀ Èkìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n jí gbé mbẹ̀, ìpínlẹ̀ Ondo lójú oorun, ìpínlẹ̀ Ògùn ní kí ló ṣubú tẹ̀hún, north east kẹ̀, north west kẹ̀, ẹ̀ ṣàlàyé south west. Where criminal gangs known locally as bandits frequently carry out kidnapping for ransom, as well as cattle rustling and attacks on rural communities. Ǹjẹ́ ọmọ tí wọ́n ń pè ní cattle rustling? Ká dédé pa ẹni tí ń da màálù, ká jogún màálù rẹ̀. Ọmọ pé lẹ́yìn náà wà lókè ọya, ọmọ pọ̀ wà káàkiri. Tí wọ́n pa ẹni tí ń da màálù, tí wọ́n kó màálù rẹ̀ lọ. Ǹjọ́ tó bá rí gbákọ́ ló tó rámì. Ni wọ́n ń pè cattle rustling. Some militant jihadists have also operated in the region. An alleged militant camp in Sokoto State was the target of a U.S. airstrike on 25 December last year. Katsina had been one of the states most affected by the violence. Local media reported that the retired officer had been going to a wedding on 30 May when armed men attacked his vehicle and seized him, his wife, and their driver.
ìyẹn lọ bí ayé ìgbéyàwó lọ dáràn sí lọ kẹran sí ẹrú ìbámọ̀ ń tá a fi ń sọnù pé àìmọ̀ kì í pọmọ ọlọ́mọ jẹ àìmọ̀ ló ṣèyàwó àìmọ̀ ló sọmọ tuntun ló ṣèyàwó ọ̀sìngín ló sòkú pópó kálọ́mọ tuntun mọ̀ ni kò ní yálé tálíkà ilé olówó ni ọ̀bá yàbí tó ti máa rí ìtọ́jú káníyàwó ọ̀sìngín mọ̀ ni ilé ọlọ́lá tí ń pẹ́ láyé ni ìbáyà ìbá ti yálé ẹni tí ó tètè kú tí ó wà dopó ní kògbókògbó ọjọ́ ayé rẹ̀ òkú pópó ta ẹ̀sẹ̀ ń pè kán wá fi táǹkàṣù gbéhùn káwọn táǹkàṣù wá gbéhùn kálọ́mọjọ́ tá a sùn tá a ní jí mọ́ ni ìjọ́ tí ó kù sí pópó tó kúrẹ́ ọmọ rárí ńlẹ̀ ẹlẹ́hun yóò jẹun tán yóò fẹ̀yìn lébùsùn bí kú bá dé amẹ́nire lójú oorun tí kálẹ̀ ni ẹlẹ́ni mọ̀ yóò fowó ránṣẹ́ fáwọn onígbéyàwó pé ẹ wo o ẹ̀jẹ̀ máa ń wá séńjì kan o n ò ní lè wá o iṣẹ́ kan díwọ́ mo nípe gbàjáwìrì kọ́mọ jáde ńlẹ́ ńjọ́ náà bóyá òyẹ̀yẹ̀ ikú ọ̀bá yẹ̀ lórí awo bóyá ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ìbá ti ṣẹlẹ̀ sí ẹni ẹlẹ́ni out of love ta ló mọ bóyá ẹnu gbónígbéyàwó ṣe súnmọ́ sí bóyá ọmọ kọ̀líìgì ẹni bóyá ọmọ àbúrò rẹ ni bóyá ọmọ ẹ̀gbọ́n ẹni bóyá ọmọ ọ̀rẹ́ ẹni bóyá ẹbí wọn ni látijọ́ tí wọ́n ti jí gbé ṣé ìyàwó àtọkọ ìyàwó ṣé wọn ò lájọṣepọ̀ ẹ gbádùn mi sà ẹ gbádùn mi mà general yìí àtìyàwó ẹ àti driver wọn tí ń wà wọn lọ ni wọ́n jí gbé o níbi ìgbéyàwó wọn ń lọ o ibi ìgbéyàwó wọn ń lọ mo wá ń béèrè pé ọkọ ìyàwó àtìyàwó ọ̀sìngín ṣé nítorí pé wọ́n jí general yìí gbé wọn ò jẹ́ látìgbà náà ṣé wọn ò bára wọn lájọṣepọ̀ ṣé ìṣe ọ́nímù gan ni wọ́n wà ṣé wọ́n ti kúrò ní ọ́nímù ńlá fi pé ìbànújẹ́ nìkan ò túlù ṣé wọ́n mọ̀ pé torí àwọn gan wọ́n ṣe jí gbé. Okay, days before news of his death emerged, a video shared on social media appeared to show Abubakar in captivity. He was seen with an apparent injury to his left leg alongside his wife and other hostages. The military said it chose not to comment publicly on the abduction while efforts to free those in captivity were being made. In deference to ongoing rescue efforts by security agencies, the armed forces withheld public comment while every operational resource was deployed in hope of securing his safe return. The whereabouts and condition of Abubakar's wife remain unknown, but a military spokesman said that ongoing operations have since been further intensified to bring perpetrators to justice and to dismantle terrorist networks threatening our nation. Kí ló dá yín dúró tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ẹ̀ tí dismantle wọn àtẹ̀yìnkọ́gbọ́n agétí ajá agélé títàn ẹ̀sẹ̀ ń tọ́jú abẹ wọ́n pè ní ẹlẹ́ni dànù wọ́n fi ṣòfò ẹ̀wá lẹ́fẹ́ kí ni tó wí dismantle the terrorist network so bring perpetrators to justice perpetrator wò lè fẹ́ bring to justice àwọn tó yẹ pé tẹ bá ti mú ẹ tó rehabilitate wọn ni ẹ pàdọ̀ wọn ẹ fún wọn ní amnesty àwọn wà padà dé wọn tó wá ṣe ń lòrò bó lè yàn kó ṣe bó láti gbọ́ pé èèyàn kan ti pa àyàn rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n lónìí wọn ò mọ̀ọ́mọ̀ dojú ìbọn kọ èèyàn wọ́n ṣèèṣì pààyàn ni wọ́n wà lẹ́wọ̀n dé sìn yes àti rí ọ̀pọ̀lọpọ̀ ọdẹ tó jẹ́ pé wọ́n ń dẹ̀gbẹ́ lọ ni àsìta àbá ló lọ ọbẹ̀ nìkan nù wọn ẹni tó yìn ń bẹ lẹ́wọ̀n dé sìn ó ṣèèṣì ni o ṣùgbọ́n tẹ́ ẹ bá fà ní wípé ẹ pè kinní kan máa kinní kan ẹ pè kinní kan ní attempt mọ kinní kan ẹ pè kinní kan mọ kinní kan àwọn ọ̀jọ̀gbọ́n ti píkì nǹkan tí mo fẹ́ sọ lórí YouTube ní ó jẹ́ kí n lè máa pe délẹ̀ kó má dàbí nǹkan pé nǹkan tí ń dẹ́rù báyàn là ń sọ lórí ètò ń tó bí nìyẹn attempt mọ tàbí manslaughter ẹ ti máa understand ẹ̀bẹ̀ yẹn ẹ wá rí ẹni tó mọ̀ọ́mọ̀ pààyàn gangan tó mọ̀ọ́mọ̀ jíyàn gbé ọmọ kékeré tí ò tí ì pé 20 years ó lóun ti pààyàn more than 100 ẹ̀dẹ̀ rehabilitate ẹ̀ ẹ̀dẹ̀ pardon ẹ̀ ẹ̀fọ́ eléyìí náà ní amnesty what kind of country is this? bọ́n bá rí sójà wọn ń pa sójà ń pa púpa
The military paid tribute. ọmọ eléyìí ò ṣe dáadáa àti pay tribute yẹn ò nira fún wọn. The military paid tribute to the Major General, who local media reported was 61 when he died, describing the loss as tragic. eléyìí àwọn vocabulary ńláńlá ìmọ̀ ń yá sí wa lẹ́nu ọ̀rọ̀rùn gan àìwá àti condolence visit ó yá sí wa lẹ́sẹ̀ gan àwọn gọ́vnọ̀ wá sẹ́nitọ̀ wá wọ́n wá báwọn ẹbí ẹ̀ pé wọ́n wá pìtì pẹ̀lú àwọn ẹbí ẹ̀ wọ́n bá ra àwọn ọmọ wọn nísìnyí wọ́n lè pọ́n máa fún scholarship wọ́n máa fún wọn nígbọ́n máa fún wọn láwo ta ni ó replace bàbá àti wọn ẹ̀yin jẹ́ bàbá àwọn ọmọ yín ẹ jẹ́ ọkọ ìyàwó yín àti mọ̀ wíwára about ìyàwó ọkọ ló ti kú àtìmọ́lé driver ńkọ́ ǹjẹ́ mọ̀ wíwára about ẹ̀ àbó wọn lẹ́bí. Okay, and offer condolences to his family and former colleagues. His statement said he made immense contributions to counter-insurgency operations. His commitment to duty and to the unity of Nigeria remains a shining example for all personnel. Nta gbọ́ látọ̀dọ̀ iléeṣẹ́ ológun nù. Ìyẹn sún àláàyè ọjọ́ abákúlà dèrè hypocrite tó tó ọmọ adarí wọn ò sí especially àwa Yorùbá. Ìkà tó tó wa láyé ò sí o. Kò sẹ́ni tá a máa ń yìn lójú ayé ẹ̀. Kò sẹ́ni tí máa ń ṣe nǹkan tó dáa lójú ayé ẹ̀. Ṣùgbọ́n bó bá ti kú báyìí èèyàn rí ní jáde lẹ́nu gbogbo wa. Èèyàn dáadáa ní jáde lẹ́nu gbogbo wa. Ọjọ́ wo láṣẹ lè yí dà? Orílẹ̀-èdè Nàìjíríà kọ́lọ̀ nínú àánú ẹ̀ ó ṣàánú wa o. Well, ẹ gbọ́rọ̀ lẹ́nu Gumi o. Ẹ gbọ́rọ̀ lẹ́nu Gumi o. Now, okay. Ẹ gbọ́ Gumi. When you ask a battery of questions, how do you expect me to convince you? Let me step one by one. IPOB is attacking the police, is attacking the army. Ẹ dákun torí Ọlọ́run yín dádì àti mọ́mì mi mọ̀ ní o. Ṣé wọn ò lè gbé Gumi ni wọn ò lè arrest Gumi? Ṣé wọn ò lè question ẹ̀? Ó láwọn IPOB wọ́n ń kọlu ọlọ́pàá wọ́n ń kọlu àwọn army. Attacking INEC, government institutions, killing our men in service. Now, bàbá wa wò dáadáa náà because ẹnìkan sọ̀rọ̀ ó ní àbí ẹnìkan wù tiẹ̀ lọ sọ̀rọ̀ Olúwo ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bínú ó láwọn èèyàn kan wà tó jẹ́ pé inú ń bí wọn mo lọ yẹ ká béèrè pé kí ni ń bí wọn nú ẹni tí inú ń bí tó rápátá ńlẹ̀ tí ò lè forí sọ ẹni tí inú ń bí tí tírélà iléepo ń kọjá lọ tí ò lè bọ́ sójú ọ̀nà fún bó ni ó ṣe máa kanra máa wá oníbóyè bí ń pa àwọn èèyàn can you imagine that tẹ́bí bá wá ń pa àwọn èèyàn sáwà láàfún ló ń jẹ. And the herdsmen are kidnapping children not to kill them. Can you imagine? And the herdsmen are kidnapping the children not to kill them. Kì í ṣe pé wọ́n fẹ́ pa wọ́n o wọ́n kàn jí wọn gbé kí nìdí tán fi ń jí wọn gbé. To get money. To get money. So láì kìí sọmọ ewúrẹ́ láì sọmọ ehoro láì sọmọ adìẹ láì sọmọ ajá ọmọ èèyàn ni wọ́n gbọ́dọ̀ kó láti get owó àwọn tí wọ́n fẹ́ gbowó lọ wọn ọmọ ta làwọn kó tí wọ́n fi lówó lọ́wọ́ ṣé ìwọ tí wọ́n ní láti ṣiṣẹ́ kí wọ́n rówó tó ìjẹ́pọ̀ ọmọ tiwa ni wọ́n wá kiri bí wọ́n bá ń bínú ìjọba ni kí wọ́n bínú sí àwọn tí ń bẹ nípò ìjọba ni kí wọ́n bínú sí kí ló dé tí wọ́n ò bínú sí wọn kí ló dé tí wọ́n ò kọlù wọn. Retire army general yìí kí ló ṣe fún wọn bó ṣe wà ní ìsìn yẹn nìkan ló máa bínú ẹ̀ nínú iléeṣẹ́ ológun bó ṣe wà ń ó gbọ́dọ̀ jẹ́ kan nínú àwọn tó gbógun ti ìgbésùnmọ̀mí àti àìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà ńgbà tó wà lẹ́nu iṣẹ́ ó ti fi wọn lápè wọ́n sì ti mú ọwọ́ yìí sáwọn bá ń dí gan ni wọ́n wá kiri o ní lára àwọn àgbà sọ́jà ní ọ̀wá ní òní nínú ṣé wọ́n mọ̀ wípé yọ kọjá ń bẹ̀ ṣé èsì pé ẹni tí bàbá yìí sọ fún pé òun lọ bí ìgbéyàwó ló fáwọn tó lọ dúró sí ojú ọ̀nà ló fún ọ lọ́wọ́ ẹni tó mọ ibi tí ń lọ àbókanwà coincidence ni
sáwọn eléyìí ó kàn wá fún operation ni wọ́n ṣe mistake pàdé ẹ̀ lójú ọ̀nà wọn jí gbé àbọ̀wà deliberate pọ́n gangan ni wọ́n plan pé wọ́n fẹ́ lọ jí gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Odidi major general wọ́n jí gbé conveniently without resistance, kò já ń pátá kò ṣe kankan, wọ́n gbé àwọ̀ ẹ̀, wọ́n gbé driver kí wọ́n fi ṣe kó tó kú. Ṣé wọ́n tọ́jú ẹ̀ ni? Ṣé wọ́n lù ni? Ṣé wọ́n gba ní nǹkan ni? Ṣé wọ́n fi ibi pa ni? Sọ́lárùn lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ń tọ́jú tí ń nọ́ọ̀sì. Gbogbo àwọn ìbéèrè yẹn ó dùn ní pé kò sẹ́ni tó lè dáni lóhùn. Bọ̀tẹ́lẹ̀ tó dùn wájú mo ní wípé odidi major general nínú iṣẹ́ ológun ni wọ́n gbé tí ó láǹfààní àti jàjàbọ́. My lovely brothers and sisters, ẹnikẹ́ni tí wọ́n bá dè lókùn lọ́wọ́ bóyá dè síwájú àbá dè sẹ́yìn kò lè dára ẹ̀ tú o. Bó bá tiẹ̀ jẹ́ wájú ni ó lè fẹ̀yìn tú, ṣùgbọ́n tó bá mú ọ tán fi dè ọ lọ́wọ́ sẹ́yìn ó ń tọ́ ò lè dára ẹ̀ tú. Ẹnikẹ́ni tán bá mú sígbèkùn kò lè free ìyá rẹ̀. Ìsídàkẹ́ni tó so kó tú tàbí kẹ́lòmíì ó wá láti wá tú. Kennedy tẹ́nìkan ó fi rò lọ́kàn tàbí táwọn ìsọ̀rí èèyàn kan ó fi rò lọ́kàn pé ẹja lọ jíyàn gbé, ẹja gbẹ̀mí eléyìí, ẹja pa eléyìí. Kennedy tíjọba ti ń sọ pé òun ń ṣe taráàlú yóò fi wá múrú àwọn èèyàn bẹ́ẹ̀ tí ó sọ pé amnesty ló tún kàn. Ṣé tí gọ́ọ̀mẹ̀ntì bá prosecute wọn ṣé wọ́n ó lu gọ́ọ̀mẹ̀ntì ni? Because as far as I'm concerned àwọn president wọ̀ wá active enough. Mo fọlọ́run búra irọ́ ò da ẹni tí ń pọ̀ lálàáfíà. If you don't have action you should not lead. Please don't lead. Èmi ò lè jẹ́ ààrẹ ò lè jẹ́ president o. N lè jẹ́ president o. Gbogbo àwọn tán mú tán kó yìí àyànké wọn nísìnyí ká yànké wọn pátápátá ká mójú kó bẹ́ẹ̀. Ilé yìí ò ní pé a fẹ́ kí wàhálà ikú ọ dá kó tán pátápátá. Can you compare somebody who's killing our gallant men in the armed forces directly, attacking them, to somebody who's kidnapping children to make money, not to kill them? Can you imagine? Bọ́ọ̀lù ẹ̀sìn fẹ́ compare ẹni tí ń dojú ìbọn kọ àwọn sọ́jà tí ń dojú ìbọn kọ àwọn ọlọ́pàá. Tẹ́ compare rẹ̀ pẹ̀lú ẹni tí ń jí àwọn ọmọ kéékèèké gbé torí kó òun lè gbowó. Ṣé mi lè sọ bó ṣe sọ yìí? Ṣé mi lè sọ tó sọ yìí? Kí DSS ọmọ kanlẹ̀kùn lé mi lọ́la. Ṣẹ́yìn lè sọ. Dìwé ìbọn ṣe máa kàrámẹ̀ bí ẹni pa àkúdídì ìlú rún ni o. Ńlẹ́nìkan sọ freely lórí National TV ló ti ń sọ. Yà wọ́n ṣe interview fún ni lórí National TV ló ti ń sọ yìí. Confidently. Ó ń side àwọn bandits. Ó ń defend wọn. Ó tó ń jẹ́ kó yé wa wípé tí wọ́n bẹ́tà tàwọn IPOB. Ẹ gbọ́ ṣé wọ́n bẹ́tà IPOB àbá IPOB bẹ́tà wọn? IPOB bẹ́tà wọn as far as I'm concerned because IPOB ní request. IPOB ní ti ń dùn wọ́n ti ń bí wọ́n nú. Region ni kò kí ń ṣe individual. Ńlá IPOB ti jáde. Ẹ jẹ́ ká máa lọ afẹ́kù lára Nàìjíríà ló bí IPOB. So wọ́n ní request. Wọ́n ní tí wọ́n ń fẹ́. Wọ́n ní tán ń béèrè lọ́wọ́ ìjọba. Wọ́n ní tí wọ́n ń béèrè lọ́wọ́ Nàìjíríà. Torí pé wọ́n rò wípé àwọn wà marginalized. Pé kárí dọ́dọ̀ àwọn. Káwọn ó yẹ káwọn náà ti jẹ president. Ó yẹ káwọn ẹ̀tọ́ kan dọ́dọ̀ àwọn kò dọ́dọ̀ àwọn ni wọ́n ṣe ń béèrè fúnlẹ̀ olómìnira tiwọn. Lóòótọ́ wọn ò ṣe pẹ̀lú sùúrù gbogbo nǹkan kọ́ la fi sùúrù ṣe o. Ṣé wọ́n dédé ń kọjú ìbọn sáwọn sọ́jà ọlọ́pàá ni sáwọn náà kọjú ìbọn sí wọn. Bàbá léwúrẹ́ kàngànà yóò yíjú padà sí yàn. Gbogbo ẹ̀yà kọ́ ló lè yọ ní sùúrù bí Yorùbá. Sùúrù wa náà ní ń kó bá wa yìí kọ́ lọ́ mọ́jọ́ kó bá wa mọ́. Kọ́ lọ́hún tètè là wá ń bẹ̀ kó tètè gbà wá ń bẹ̀. Àti dọ́ọ̀lù jù. Ọlọ́run dáríjì mi o, kọ́ lọ́hún ṣàforíjì o. Àti dọ́ọ̀lù jù lẹ̀ Yorùbá. Accommodation ni, àwa accommodating ni, àwa igbá ni. Njó la fẹ́ ṣe yẹn dà. The earlier the better tá a bá stop accommodation wa náà. Gbogbo èèyàn ò lè dàbí èmi o, èmi ní decision. Mi ò fóníbàárà lówó mọ́ o. Tí bá ti sọmọ Yorùbá o.
mi ò rán èèyàn kankan ṣẹ́ o tó bá wù yín kẹ́ pè mí o yírí ìyàbò bá ń bí àlà ó sunkún dọ̀la nìní fún ṣíṣì tura wà láwọn encourage wọn ó gé wọn lọ́wọ́ lókè ọya àwa láàmú bọ́ wọn bí ṣé bíbá yìí dàbí àgìtàn tán ń dọ̀m̀pù abirùn sí ni the earlier the better oríṣiríṣi ọ̀nà tá a fi máa stop gbogbo àwọn nǹkan ilé lẹ́yìn àwọn àlìmọ́jìrì ọ̀hún ti wá gbọ́n àwọn oníbàárà wọn ti wá gbọ́n ẹnu ọ̀nà báǹkì wọn lọ ń dúró sí báyìí bọ́yọ̀ lọ béèrè fún ATM ní bó bá sá ti jáde ní báǹkì wọ́n yóò bá dáàdì è fún mi lówó dáàdì è fún mi lówó olóhùn ní jára lákò bá wọ́n sùrù mọ́ ni. So like I said ṣé wọn ò lè gbégún mi ni èmi tí mo jọ́ ọmọ kékeré tó bá jẹ́ mi wà lórí àlééfà mo ti gbé ti wá ẹ̀ ẹ gbọ́dọ̀ ẹ má fi pò dán mi wo mo fọlọ́ ń bẹ̀ yín o èmi bá sọ pé mo fẹ́ jẹ president lọ́la ẹ má jẹ́ ń jẹ́ o China sọ yóò burú ju ti China lọ ẹ tiẹ̀ má jẹ́ débẹ̀ o ẹ tiẹ̀ lè jẹ́ kí n débẹ̀ náà gbogbo ẹni tí kó wa jẹ pátápátá etí òkun kí ni àìsàn ní irú wọn lo etí òkun ó ti pẹ́ jù yóò ti mọ pẹ́ jù kì í sáwọn nìkan lè yàn pa o yàn pa ìyàwó wọn mọ o àtàwọn ọmọ o lọ́la àwọn náà jẹ́ ń bi owó ọ̀hún wọn náà ń bi owó ọ̀hún o aláì ẹ má jẹ́ ń débẹ̀ o má gbàgbọ́ tí lọ́la ẹ má support mi o kò support mi kẹ̀ nígbà tí èèyàn dáràn sí rẹ̀ lọ́rùn ni o mo fọlọ́n búra àwọn èèyàn kó sì máa kówó jẹ táwa kan wọn wà nú ibi táwọn language nínú ìṣẹ́ education wa máa wà ní position tó wáyé secondary school tí mo ti jáde ọmọ tí ń bẹ́ẹ̀ bí ò pé 40 mọ́ àwọn classes ti wó dànù ó ti parẹ́ tó jẹ́ pé sìmẹ́ǹtì la fi mọ̀ pé class wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ léèwé kò sí ti ń jẹ́ center mọ́ lọ lówó láti lọ sí private hospital wà láàlẹ́ ayé tiẹ̀ ní ọkàn kú dànù health center government health center wọn ò lówó òwú lásán débi tán máa ní plaster kò sí iodine kò sí nǹkan kan tán fi máa dá ẹ̀jẹ̀ àwọn olórí burúkú kan tẹ́ ń sick wọ́n lọ Germany wọ́n lọ London àwọn ibi táàtì bèrè lọ́wọ́ Ọlọ́run náà nù pé kí ló dé èyí ṣe jábàálù àwọn eléyìí dànù ibi special jet wọ́n gbé èyí jábàálù wọn dànù tó jẹ́ pé ọmọ kọ̀làkọ̀ ságbé náà látọ̀ máa ní bàálù rẹ̀ ó tó máa já ẹ má sáfì mi jẹ president o. Look, we need some fairness in what we are doing. What kind of fairness? Nínú àwọn tí ń jiyàn gbé ẹ̀yin dádì àti mọ́mì well ẹ má jẹ́ ń làágùn púpọ̀ kí n sì má láyín lóògùn púpọ̀ ọ̀gá sọ́jà ti kú ó kú sátìmọ́lé àwọn ajínigbé ṣé bá ti máa bá lọ náà nù